tí a ò ẹ fojú ló ń jẹ ayọ̀ jẹ lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel Ẹ̀rìnmọ́ Sẹ́lẹ̀kẹ̀ ètò tó yà kílálà pẹ̀lú olólùfẹ́ yìí o Abdulrasaq Adéwálé Ṣòkòtì alágbẹ̀dẹ ọ̀run àdìrà ètò bí ẹni ṣàna ìyàwó ẹ máa wò kàn nìyí láti ìgbàdégbà o bó ṣe ń fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú lọ́balọ́ba àtàwọn àgbààgbà nílẹ̀ Yorùbá tó tún fètò ẹ̀ wá ìrànlọ́wọ́ fọ́pọ̀lọpọ̀ tó níṣòro àti gbogbo ọ̀rọ̀ tó ń lọ tó ń jà ràn-ìràn láwùjọ wa gbogbo ẹlẹ́ ó máa wò lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel ẹ máa wò ó. ẹ kú ìtọ́jú wa ẹ kú ìmúlélọ́wọ́ Ọlọ́run adékẹ́mi ní ogun ẹ gbọ́ ẹ tọ́ ẹ fọwọ́ pawú ẹ fèrè ìjọba bàbá wa ẹ dàpọ̀ ẹ má bínú sí mi sá ìlú Ṣakí la tún wà yìí ọ̀dọ̀ baálẹ̀ ní ìlà tún wà yìí ní ìlú Ṣakí gbogbo nǹkan tó wà ní ìlú Ṣakí ìtàn ni ìyẹn ló fà á tó jẹ́ pé after tí mo parí studio mi tí mo feel pé mo fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa jáde mo fẹ́ fi àṣírí gbogbo ohun tí a ní ọmọ Yorùbá àwọn ọmọ Yorùbá mi ìtayà àwọn máa já olómi ẹ máa rò pé tá a bá ní òmìnira ara wa sáà tó dá dúró gbogbo ohun téèyàn ní láyé tí ìran mi ò ní rárá ní Nàìjíríà ìlànà bá a ṣe ní igi bẹ́ẹ̀ la ní eku lẹ́jà bẹ́ẹ̀ la ní lẹ́ranko bẹ́ẹ̀ la ní ọba bẹ́ẹ̀ la ní àwọn baálẹ̀ ní ilẹ̀ Yorùbá orí baálẹ̀ ní ìṣàkóso ti bẹ̀rẹ̀ tó fi lórí ọba so níwọ̀nba àgbà tó wá jẹ́ pé orí baálẹ̀ ní ìṣàkóso ti bẹ̀rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé a mọ̀ pé àwọn òyìnbó àbí kí n sọ pàwàlà fún ara wa bá nǹkan jẹ́ torí pé bóyìnbó gan ṣe fi wálẹ̀ sí kọ́ lélẹ̀ àwa ìjọ àwọn ọba ní ìjọba tá ìyá lò fáwọn olóṣèlú lónìí ìjọ àwọn ọba ni wọ́n sọ bí tá à ń rè àwọn ni wọ́n ẹni tó bá mọ bí tá à ń rè ní kó ní lọ àwọn ìjọba ní ó sọ pé ibi báyìí là ń lọ àwọn ọba àtàwọn baálẹ̀ wa torí baálẹ̀ lójú ọba ní àdúgbò baálẹ̀ yẹn gbogbo ń tọ́ bá ń lọ láyé lọ́ba ọmọ ọmọ torí ó ti ní aṣojú kan gbòógì níbẹ̀ bá mi ẹ̀dá kùtù yọ ọlọ́ọ̀ ẹ̀mọ́ bínú sá mo fẹ́ kẹ́ ẹ bá mi dárúkọ ara yín àti orúkọ oyè yín torí oyè ọ̀dọ̀ baálẹ̀ tí mo wáyé àwọn ń jẹ oyè kan tí ìran ẹnì kankan ò lè jẹ níbi kankan nílẹ̀ Yorùbá bí gbogbo ilẹ̀ Yorùbá ṣe tó Ṣakí nìkan ni wọ́n ti jẹ́ Ṣakí nìkan ni ìṣàkóso ẹ̀ wà so màá wá fẹ́ kí bàbá mi yẹ bá mi dárúkọ ara wọn ẹ mọ́ ti kànjú wọ́n fún yín nọ́mbà tẹ máa láǹfààní àti gbé wọn ẹ má kànjú bàbá mi ẹ dákun torí Ọlọ́run sá mo fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ bá mi introduce ara yín kẹ́ ẹ bá mi dárúkọ ara yín àti oyè tẹ́ ẹ jẹ àti kí ni oyè yẹn gangan dálé lórí. Adúpẹ́ ní ọwọ́ Ọlọ́run bàbá mi Ọlọ́run jẹ́ kẹ́ ṣe jẹ́ orúkọ mi ní Tajudeen Ismail ti Babalato of Yorubaland tí wọ́n yìí jẹ́ làtò yìí níbò mímọ́ àfi Ṣakí wọn kì í jẹ́ bò nínú ilẹ̀ Yorùbá Ṣakí wọn yìí sì jẹ́ ní ìdílé mi àfi ìdílé kò sí pé ẹja gbé lọ ìdílé kan ní Ọ̀gbẹ́ tàbí ẹja gbé lọ ìdílé kan ní ìlú à ìdílé náà ní jẹ́ wọn ò lè jẹ́ ní Ṣakí gan wọn ò sì jẹ́ nílùú mi Káàárọ̀ Oòjíire ni oyè yìí fi lágbára bẹ́ẹ̀ yẹn. ẹ ṣe àwọn kọ́kọ́ wà tó dẹ́rù bà mí o kí n tó wá sọ́dọ̀ nígbà ń fi tí àwọn ọmọ Yorùbá gbọ́ eléyìí o láti ayé àwọn ìrandíyàn àwọn bàbá yín sàn kábíyèsí
ìjọ ìforíjì mi n tá a gbọ́ ni wípé gbogbo ẹni kí ó bá jókòó lórí àpèrè tẹ́ jókòó sí gbogbo ilẹ̀ Yorùbá ni wọ́n ti dá èèwọ̀ fún tí wọ́n ń pè ní èèwọ̀ ní èèwọ̀ wọ́n dá èèwọ̀ fún wọ́n fẹ́ tẹ̀sẹ̀ wọ́n fẹ́ wo kí lágbára tó ní tọ́bọ̀ wá survive nǹkan tí gbogbo ayé fi kàn wọ́n á mọ̀ pé yes ó tó kíní yìí sí báyìí ṣé lóòótọ́ ni nǹkan yẹn rí bẹ́ẹ̀. lóòótọ́ ló wà bàbá mi gbogbo káàró òjíire nígbà tí a bá fẹ́ jẹ látò gbogbo wọn ó sì wọ wá ní. wọ́n sì wọ wá. wọ́n ó sì wá ní wọn kálukú wa máa gbé tiẹ̀ kalẹ̀ ní ìlú kọ̀ọ̀kan tí ẹnu yẹn bá jẹ́ tó bá mú jẹ tí ò sí nǹkan tó ṣẹlẹ̀ sí. tí ò sí nǹkan tó ṣẹlẹ̀ sí òun ló lágbára ti jẹ òye yẹn. ìwọ la pé kíní yìí bàbá. wọ́n kàn mọ́ fi wò pé báwo ni òye yẹn sí lágbára sí báwo ló yẹ látòye sí lágbára ṣe ìníwọ̀ tí wọ́n ṣe wáyé. ẹ̀rù Ọlọ́run bà mí bá mi ṣé a sì ń ṣe é ti di sìn. à ń ṣe bẹ́ẹ̀ lágbára bíi ti ìgbà àwọn bàbá wa yẹn mọ́. kò lágbára bíi ti àfẹ́ lójú tó tà tẹ̀lé wa mọ́. tẹ̀yìn wa mọ́ ohun tó kẹ̀ jẹ́ kókó nínú àwọn nǹkan yẹn ni aṣọ jẹ̀ǹjẹ̀ wa níjọ́ tí a bá ju èyí wọ́n dàbò wa lára tá a bá ti wọ aṣọ yẹn tán bí èèyàn ní bẹ́rẹ̀ kó ní mo ní mọ̀mọ́ ojú wa yọ sọ̀rọ̀ báyìí ni táfẹ́ mọ̀ pé ẹni tó bá rí wọ́n tún mọ̀ bá a sọ fún pé àṣìlẹ̀ yìí ó sì wúlà tásọ yẹn báyìí ti lè dára wa àwọn ìwọ ọ̀bẹ̀rẹ̀ nìyẹn tó a bá ti á mú aṣọ nílò tá a ti rí wọ̀ tá a ti délé tá a lu ọjọ́ méje tí nǹkan kan ò sí wa kò dá lágbára. ẹ̀dá ẹ má bínú torí Ọlọ́run ṣé wọ́n ti ẹ má bínú o tí mi ò mọ̀ ni mo fẹ́ bèrè o ṣé wọ́n ti ṣe aṣọ míì ni àbí aṣọ táwọn bàbá yín ti ń wọ̀ láti gbà yẹn náà ni. aṣọ táwọn bàbá wa ti ń wọ̀ lẹ́yìn àtọ́jú ẹ̀. náà ni wọ́n lò fẹ́ yẹn náà ni wọ́n lò fẹ́ yẹn náà. látọ̀dún táwọn bàbá yẹn ti ń bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ lómi náà bá tún dé náà náà wọ́n tún lò fún ló òkun ìgbà ọjọ́ tí a bá ti di oyè tẹ́ àtúgbọ̀dọ̀ tó ọmọ fún ẹ mọ́ ó ti di ẹlòmí ọba ti di oyè ẹ̀kọ́ tó tó wọ́sọ yẹn. nígbà tí ẹni yẹn bá bíi pé à ń tẹ̀sí ìyẹ̀wò náà nìyẹn. iná ẹ̀ lásọ yẹn náà. tó bá ti rú là. tọ́bí ti lè rú là àwọn wọn pe orúkọ rẹ̀ ní aṣọ jẹ̀ǹjẹ̀ aṣọ ìdàbòrà. ẹ dákun sá ẹ má bínú mo gbọ́ pé àwọn arúgbó kújọ́kújọ́ náà máa ń joyè yẹn kí ló ṣe kẹ̀yìn tẹ́jọ́ wọn kékeré. tọ́ adúpẹ́ ní ọwọ́ Ọlọ́run nígbà yẹn àgbàlagbà tó ti gbó òun wọn mú kí wọn fi joyè yẹn fún ìtìtorí agbára ṣùgbọ́n nígbà tí ayé ti fẹjú wọn ò fẹ́ mú arúgbó mọ́ wọn ò sì fẹ́ mẹ́ni tí ò mọ ìwé mọ́ ẹ̀rí pé gbogbo ìgbogbo nísìn ẹni tó bá ti mọ̀wé àti ẹni tí ó dàgbàlagbà òun ni wọ́n mú lóye nísìn. nítorí kó lè láǹfààní àti fa àwọn nǹkan dáadáa wò ní. yes. ẹ má bínú kábíyèsí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá lọ àti tí mo gbọ́ pé bàbá tó bí yín gan pẹ̀lú oyè. bẹ́ẹ̀ ó lu ọdún àti ọjọ́ mẹ́tàlá. ọdún kan àtọjọ́ mẹ́ta ni bàbá yín gangan lò. ní bàbá mi lò lórí oyè tí Ọlọ́run fi gbé sọ́dọ̀. oyè yẹn ń bẹ́lẹ̀ títí ní Oyètúnjí nítorí lọ́ fi jẹ́ Oyètúnjí òun náà jẹ́ òun lu ọdún mẹ́wàá. oyè yẹn tún bẹ́lẹ̀ títí ló wá fi dórí èmi Tajudeen Ismail bàbá látọwọ́ fún ìgbàlá. ọ̀dà o ẹ má bínú sí mi bóò ni ẹ̀sùn kankan pa bí èèyàn ṣe wá mú yín nígbà tí wọ́n ń wá ọmọ òye láàrin ẹ̀yin mọ̀lẹ́bí yẹn. lóòótọ́ ni ìgbà tí wọ́n ń wá àwọn ọmọ òye èmi ta kété pé èmi ò ní ìdí láti joyè o àmọ́ tí ẹ bá rẹni tí ó jẹ mọ́ tó yẹ yóò fi tún mọ wọlé ẹgbẹ́ mi. ntẹ́yìn sọ nìyẹn. ntẹ́mi sọ nìyẹn ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí wá orúkọ yẹn káàkiri. orúkọ àwọn yẹn mélòó ni wọ́n. àwọn bíi méje. ni wọ́n ní orúkọ wọn lẹ̀. orúkọ wọn lẹ̀. tán fi pé àwọn tán sọ pé àwọn tí wọ́n signify intention pé àwọn fẹ́ jẹ́
so nígbà tí ó wá di pé wọ́n gbé ọkọ̀ yẹn káàkiri mo náà ń gbé káàkiri sá. wọ́n gbé wọlé àwọn wòlíì, wọ́n gbé wọlé àwọn adáhunṣe náà, wọ́n gbé wọlé àwọn aláàfáà, wọ́n ló kọ ẹni tí ó jò èyí ti sìn mí. gbólóhùn tèmi wá ti wá sọ lẹ́tẹ̀lẹ̀ pé tẹ̀ bá lẹ́ni tí ó jẹ́ mọ́ òun ni àwọn àgbà wa mọ̀lẹ́bí wa ló ń gbá ẹjẹ́ ọmọ yìí wò. ẹjẹ́ àwọ ọmọ yìí náà wò. ẹjẹ́ àwọ ọmọ yìí wò. wọ́n wá tún wá. ní wọ́n forúkọ yẹn hà ni wọ́n lọ́wọ́ ajẹ́ mẹ́jọ. lọ́wọ́ ajẹ́ mẹ́jọ. wọ́n tún wá gbé padà sọ́dọ̀ babaláwo yẹn. wọ́n tún wá gbé àwọn ní ẹni tí ó jò yóò pọ̀ ẹ̀ ló ti dé ètò ìdára wọn láàmú náà. ok ìgbà tí babaláwo yẹn wá sọ pé ẹni tí ó jò yìí yẹn. òun lọ́sẹ̀sẹ̀ ó kọ ẹ̀ lọ́sẹ̀. wọ́n tún wá padà lọ sọ́dọ̀ yòókù náà wọ́n tún ní pé the same thing làwọn náà sọ. ẹ̀yin èèyàn ń tà ń sọ nìyẹn ń tó ń bà wá jẹ́ ń tó ń dá wà láàrin wa ní àárín wa nílẹ̀ Yorùbá kí ọba kan gbèsè kí àwọn mọ̀lẹ́bí bíi mẹ́ẹ̀ẹ́dógún dìde pa àwọn fẹ́ jọba kí ló burú nínú káwò sí fúnra wa pé àìgbọ́n mi ẹ ṣe bàtọ́ jẹ́ pé kú mọ̀ pé ìtọ̀sẹ̀ ló ní Ọ̀yọ́ ìtọ̀sẹ̀ ló ní ilẹ̀ Yorùbá ìjẹ́ náírà rẹ̀ ẹ mọ̀ pé wọ́n á kúkú mú orúkọ yẹn lọ sọ́dọ̀ babaláwo láti lọ ní fásitì Ifá ni ó sì yan Ifá ni ó sọ ẹni tó fẹ́ jọba yìí ẹni tó tọ́ ni ìgbà rẹ̀ ó túbà yóò túsẹ̀ ìgbà rẹ̀ gbogbo àwọn nǹkan gbogbo nǹkan mèremère ó máa wọlé Ifá ni sọ bá a ṣe wá gbé ọ̀rọ̀ wa gba ọ̀dọ̀ fámọ́sìn kò yé mi bóyá àlùkùránì ni a fi máa yan ọba nílẹ̀ Yorùbá tàbí láti máa yan baálẹ̀ ṣe kì í yé mi bóyá bíbélì láti máa yan ọba nílẹ̀ Yorùbá torí pé àṣà àti ìran àwọn kan ni kì í ṣe ìran tiwa rárá so ó sì wá jẹ́ wípé ẹ fẹ́ dojú tiwa bolẹ̀ láti máa lọ tàwọn ẹlẹ́rìn Ọlọ́run ní fún yín ṣe ẹ bá mi ẹ dápẹ́ mọ́ bínú sáà ẹ̀yin náà ti máa gbọ́ pé wọ́n ń try láti introduce Sharia court nílẹ̀ Yorùbá Sharia court yìí tó sì mú dání le tábárí ọmọ tó gbé nǹkan bóyá gbé nǹkan 200 tàbí ẹbí pa lọ mú búrẹ́dì kan bóyá búrẹ́dì 50 naira búrẹ́dì 100 naira wọ́n ó gé ọwọ́ ẹ̀ ní gẹ́gẹ́ bí Sharia ṣe sọ èyí sì rò pa bá nínú àwọn ọ̀rọ̀ àbí ṣé kó ṣe wà nínú ọ̀ràn wa láti bẹ̀rẹ̀ wá ní. àbábẹ́ ọ̀ inú àlùkùránì ni Sharia yẹn bẹ̀ so kò sí nínú àwọn ẹ̀sìn kò sí nínú ẹ̀sìn àbáláyé. mo dẹ̀ wá rí pé àwa torí Abdulrasaq lórúkọ tèmi náà ọmọ mùsùlùmí mi mo wá rí pé àwa mùsùlùmí ti Yorùbá àwa ò kí ń lo àṣà yẹn torí ọmọ tá a bá ti gé lọ́wọ́ àti balẹ̀ ayé ẹ̀ jẹ́ nìyẹn kò sí ìkẹ́kọ̀ọ́ ní ọ́fíìsì jẹ́ kò lè ṣiṣẹ́ mọ́ náà so automatically a gbọ́dọ̀ ṣọ́ra Ọlọ́run má jẹ́ kí ẹnu ara ẹni la fi kọ méje a lè gba kíní yẹn ní ààyè ilẹ̀ Yorùbá kò ní pè wá bámi ẹ̀dá kan fẹ́ béèrè question ṣé tí ọmọ Yorùbá ṣé ọmọ Yorùbá tó dádó láyé ara wákàtí wà ní òkè òmìnira rẹ o òmìnira tẹ ẹlẹ́fẹ́ ńlá fún yín yìí o ṣé àti tó dádó àwọn nǹkan wà tí ó mọ̀ jẹ́ wáyé àtàbádá a tó dádúró àyè gbà fúnra wa náà ló máa ń fa. a tó dádúró nítorí nígbà tá a gbòmìnira 1960 àwọn kan ni wọ́n sá lọ. bẹ́ẹ̀ni tí wọ́n plan táwọn ìbú yẹn fi gbé òmìnira fún wa. bẹ́ẹ̀ni so gbogbo àwọn tí wọ́n lọ nígbà yẹn bóyá àwọn tó kù ní ìsìn láyé bóyá wọ́n lè ju bóyá bíi mẹ́rin lọ́mọ tàbí méjì bóyá wọn ò lè ju bẹ́ẹ̀ lọ́mọ so a lè dádúró ń bi ká mọ̀ máa gbà fúnra wa náà ló fà ìyà ò lè jẹ wá tá a bá dádúró ní Nàìjíríà. tó wo èyí náà kílẹ̀ Yorùbá dájú. tọ́lọ́run bá fún wa ṣe ní ẹ̀ka Nàìjíríà fi lè lójú. etí gbogbo Nàìjíríà fi lè lójú kálukú ó ṣòwò rẹ̀ yóò mọ iye tó pa yóò mọ iye tí ó tajà rẹ̀ yóò sì mọ iye tí ó nà. torí tá a bá dádúró yẹn ò lè jẹ wá ṣùgbọ́n a ní fẹ́ dádúró nítorí pé àwọn olówó yẹn ò ní fẹ́ ká dádúró nítorí tá a bá ti dádúró àti dátálíkà mú. àdánwò ti bá wọn nìyẹn ọmọ òní gbogbo sẹ́tì wo lè rán ọmọ wa tí wọ́n máa ń rán àwa wọ́n ti mọ̀ pé àwọn òní lè rán wa níṣẹ́ yẹn mọ́ ẹ̀yin olóṣèlú sẹ́gbọ́n ayé mi nìyẹn àwọn ọ̀bá ń jà àní ẹkú òǹkó tẹ wà ṣùgbọ́n ẹni tó bá rù dáadáa yóò sọ dáadáa ẹni tó bá rù ní bùnbù yóò fi kọ́gi o
téèyàn bá ru igi gbùngbù yéé kọ́gi o tó bá rẹ̀ fi kọ́gi yóò yìn lọ́rùn yóò ṣubú ni o. So nǹkan tí gbogbo àwọn bàbá wa náà tí Ọlọ́run fún lágbára nílẹ̀ Yorùbá àwọn náà lè ń gbọ́rọ̀ wọn yìí tí wọ́n jẹ́ kó yé wa wípé nípa ká ní òmìnira nílẹ̀ Yorùbá ó dáa púpọ̀ ṣùgbọ́n ẹ̀rù kan náà ní bẹ nínú gbogbo wa wípé sáwọn aṣíwájú wa ó jẹ́ òṣèṣe ṣùgbọ́n kìíní kan tí mo mọ̀ tó dá mi lójú ni pé nígbà tí gbogbo orú nǹkan tá à ń sọ yìí náà tó bá ń tó àwọn náà létí tí wọ́n mọ̀ pé tẹrú tọmọ nílẹ̀ Yorùbá nǹkan tán fẹ́ lélẹ̀ ọ̀rọ̀ à ń bú ni à ń bá wa ní ìjà kọ́ lélẹ̀ torí pé kò lè jẹ́ ọmọ tí yín nìkan ní ọmọ níláárí iléèwé gbogbo iléèwé ti di àlàpàtán nítorí pé àwọn ọmọ yín ò sí nínú ibẹ̀ ìwọ gangan ló ẹ mọ̀ pé ẹnìkan lọ ní ọ̀sẹ̀ bóyá wọn ní wọ́n ti ẹ̀sẹ̀ dálẹ̀ nínú ọgbà ẹ̀wọ̀n rẹ̀ tó wà ní ìlú òyìnbó ìwọ náà ni ó wà ní ministerial appointment tí ó fi ṣe kí ìwòsàn kó dáa ká ní hospital káàkiri ẹ̀mọ̀ bí tí ẹ̀rẹ́wò yẹn sí lọ́dún yẹn àdánwò tí wọ́n fi wá ní kẹ́ ẹ ṣe nǹkan yẹn ọwọ́ kan ọmọ ẹ̀ ló gbé òun àti ìyàwó ìyá àti bàbá ló gbé ẹ̀dẹ́wọ̀n nítorí pé ẹ̀fẹ́ pààrọ̀ kídìnrín tó bá rẹ̀ wípé ẹ̀tì ní ibẹ̀ yẹn ti ní ibẹ̀ yẹn bí àwọn tẹ́rápì kan wà tí ó máa ṣe tọ́mọ yẹn ò fi ní níṣòro tí wọ́n fi lè bá padà yanjú nǹkan tó ṣẹlẹ̀ sí ṣẹ́rí tí ẹ̀ bá ní kà méjì yóò fi kan ṣe ra ẹ̀ bí ẹ̀ bá ní kà méjì yóò fi kan ṣe rẹ̀ ẹ̀ bàbá mi ẹ̀ dákun sá pẹ̀lú ipò tí ẹ wà yìí ipò yìí kò sí méjì rẹ̀ lẹ̀ wá. kò sí méjì rẹ̀ wọ́n tíráì àti jẹ́ lọ́yọ̀ọ́ mi ẹ̀ lẹ́tí déètì ọdún yẹn so làbíbí ló ń bẹ nínú ìlú gbà yẹn Aláàfin lọ wàláhì Adéyẹmí ẹni yẹn sì lọ bá tó ń fẹ́ jẹ Látò Adéyẹmí ní òun ọba nínú tẹ̀ pé wọ́n ń jẹ òye nílùú Ṣakí ni wọ́n ti ń jẹ àmọ́ tó bá ní wọ́n jẹ o kò tó mú ohun tó kàn mú owó wa o òun sì gbowó oníkọ́lọ̀ wuyè ẹni ọ̀dálẹ̀ kò dálẹ̀ nílẹ̀ wọn fi gba gbogbo ilẹ̀ Yorùbá yòókù pé oyè yóò ṣe kì í ṣe nǹkan tá a lè duplicate lọ sí ìlú kan olúwa now bàbá kí ló dé jẹ́ pé ìlú ìtàn ní Ṣakí sẹ́ni gbogbo tí Ṣakí tá a wà yìí afẹ́ àlòjọ́ mẹ́ta àbíjọ́ mẹ́rin àti délátàlá ó sì kújọ́ mẹ́ta tá a fẹ́ lò nítorí pé gbogbo tí mò ń fetí gbọ́ nílùú Ṣakí ó ń dẹ́rù bà mí gan tí wọ́n bá ń sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá pé àwọn nǹkan àpẹẹrẹ àwọn nǹkan àmúyangàn àwọn nǹkan àṣàǹbáyé mọ̀mọ́ kí ló ṣe sorí pọ̀ sí Ṣakí tó báyìí bàbá ẹ sọ̀rọ̀ odò kan èmi náà ti gbọ́rọ̀ odò yẹn bóòlù odò yẹn ṣe jẹ́ níbí. Òòṣà ló jẹ́ Bàṣáò ló kọ odò yẹn jẹ́. Bàṣáò ẹ máa ń yá àwọn ọmọ ọ̀tún ọmọ Ṣakí máa ń yá wọn láṣọ tí wọ́n bá ti fẹ́ ṣègbéyàwó. odò yóò yá wọn láṣọ yóò yá wọn ní gold yóò kúpà tí wọ́n lò odò yẹn máa gbé jáde fún wọn tí wọ́n bá ti ṣe ìnáwó tí wọ́n fẹ́ ṣe tán wọ́n tún lọ gbé sẹ́nu ọ̀nà rẹ̀. àtúgbò nǹkan lọ. àtúgbò nǹkan lọ àwọn lọ gbà ní wọn dá padà wọn lè lè fi sìnkú mi. bàbá mi ẹ̀dá nítorí Ọlọ́run ṣé kìí sábà àbámọ́dá ní ọ̀rọ̀ yìí. àbámọ́dá kọ́ kìí sì ṣe tàn yìí sọ. tí ọ̀kan náà ọmọ Ṣakí bá fẹ́ ṣègbéyàwó bẹ́ẹ̀ni tàbí bá fẹ́ ṣènáwó bẹ́ẹ̀ni wọ́n á lọ síbẹ̀ bẹ́ẹ̀ni á gbé aṣọ tó tọ́ fún irú ìnáwó tán fẹ́ ṣe bẹ́ẹ̀ni á gbé fún wọn bẹ́ẹ̀ni á fi góòlù fi gbogbo ẹ̀ sí. bẹ́ẹ̀ni á fi kúbà náà sí wọ́n fi sọ́wọ́ ní wọ́n fi sọ́run. so tí àwọn náà bá wá lò tán wọn ò ní ṣèṣe abara amóore jẹ wọn ó kó padà wọn ó lọ gbé sí ibẹ̀ kan padà òun á gbé nǹkan ẹ̀ padà wọlé ẹ̀. báyìí kí ló wá ṣe tí ò ṣe ilé mọ́. nígbà wọn wá gbà sọ ni wọn dá padà mọ́ ní oṣù sí mọ́ ní oṣù sí lọ nìyẹn.
ṣe ti gbọ́ báyìí ní tí aláìmọ̀kan wá fi ṣe rẹ̀ ló pọ̀ aṣọ tó jẹ́ gbígbà tó bá wù ọ́ ló lè lọ ọgbà tó bá ti fẹ́ ṣe nǹkan dáadáa àwọn olè kọ̀ọ̀kan tẹ́ bá àwọn tí ó gbà tí ò dá padà jó sí bẹ́ẹ̀ bá tàn dé wọn wo ẹsẹ̀ kan rúkọ ẹsẹ̀ kan ọ̀dà àwọn tí Fúlàní máa ń ṣèṣì báyà àwọn sùn tí ó dúró nílé ọkọ wọn tó jẹ́ Yorùbá torí tí ò bá dé bẹ́ẹ̀ nǹkan èyí ká Yorùbá lára tó bẹ́ẹ̀ nǹkan tó mọ̀ pé ní táìmù ló lè lò gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan wa nǹkan ṣàǹbáyé wa bẹ́ẹ̀ ṣe bàjẹ́ nìyẹn gbogbo ẹni tó bá tọwọ́ rẹ̀ bàjẹ́ ìdílé wọn bàjẹ́ ni kì í ṣèpè nígbà tó jẹ́ pé irú yẹn sìn irú ìjọ tẹ́nìkan bá fẹ́ ṣègbéyàwó tàbí nǹkan tí wọ́n fẹ́ lọ gbà sọ irú mi lè tẹ̀lé wọn lọ́bẹ̀ yìí sì lọ yà bá a ṣe gbé aṣọ ńbẹ̀ àwọn èèyàn ó sì mọ káàkiri gbogbo àgbáyé ṣẹ́rí tán bá ń sọ ọ̀rọ̀ tourist attraction ní gbogbo tí jẹ́ Ṣakí gbogbo nǹkan tí jẹ́ Ṣakí ìtàn ni ẹ̀mí sẹ́mọ̀ mo ti ṣe episode 1 episode 2 ni mo ń ṣe lọ́wọ́lọ́wọ́ ìmú nǹkan tí ẹ dẹ̀rù bàyẹ̀ hàn yẹn Ṣakí gbogbo nǹkan tí mi ò rí rí tí mo ṣe àpéwò tí èèyàn bá rí ní jẹ́ èèmọ̀ fojú bàbá mi Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ pẹ́ lórí oyè bàbá yìí ẹ fọwọ́ pawó ẹ fèrè ìdíje òbí ẹ dákun tó yọ náà ẹgbẹ́ ẹyọ kan tí máa bẹ̀ yìí ni pé ẹ dákun ẹ mú mi débi ìyẹn dẹ̀ dàkà bẹ̀ síra ẹ jọ mọ̀ pé mi nítorí Ọlọ́run èmi kọ́ lè ṣe fún gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé káwá tó lọ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lè fẹ́ pè yín àwọn èèyàn á pè wọ́n á dà ní láàmú gan torí 3-4 days ìjọ lẹ́yìn tá a bá ti release ẹ̀ 3-4 days 1 month 2 months àwọn èèyàn sì máa pè yín torí àwọn tí wọ́n wà ní diaspora tí wọ́n wà ní ìbò káàkiri inú wọn máa ń dùn sí irú táàsì lọ́wọ́lọ́wọ́ pé ìtàn ló bàbá àwọn ìgbà yẹn tí wọ́n bá dé láti fi ṣe tí wọ́n bá jókòó tí wọ́n bá wò á dàbí ẹni pé wọ́n wà nílé ìgbà yẹn wọ́n dàbí ẹni pé wọ́n wà nílé so àwa rí àwọn èèyàn tí wọ́n máa fẹ́ pè mí tí wọ́n máa fẹ́ báyìí sọ̀rọ̀ wọ́n ọmọ Yorùbá kò sí nǹkan tó ní kọ́ mọ́ fowó ránṣẹ́ sí bàbá mi torí orí ìtẹ́ wa ni wọ́n kún wà tí kì í ṣe ìtẹ́ amọ́là kì í ṣe ìtẹ́ Ìgbò kì í ṣe orí ìtẹ́ Fúlàní àwa máa tọpasẹ̀ bí Yorùbá dé á jẹ́ káwọn gbogbo ẹni tó bá fẹ́ pa ìtàn Yorùbá dà yóò parẹ́ mọ́ Yorùbá lára ẹ̀ ní pàtàn wádà rárá ẹ̀ ní pàtàn wádà ó pàtẹ́ ìṣẹ̀lẹ̀ sí ilé tẹ́kẹ́tẹ́ ẹ̀ sì wá pàtàn wádà so ìní ẹgbọ́ ìwọ̀nba tí bàbá mi yìí lọ rà sọ ẹ wo ọmọlúàbí bí tó ṣe ń rùn nínú ọ̀rọ̀ wọn ẹ wo ọmọlúàbí bí ṣe ń rùn nínú ọ̀rọ̀ wọn so máa fẹ́ kẹ́ ẹ sọ nọ́mbà táwọn èèyàn lè pè yín sí tọ́lá àwọn èèyàn máa pè yín kan all over the world ni wọ́n ti pè yín èmi pè yín China èmi pè yín America èmi pè yín London wọ́n pè yín Canada wọ́n káàkiri bẹ́ẹ̀ torí àwọn tó jẹ́ olólùfẹ́ mi jù àwọn kọ́ńtírì táwọn àdé. Oníṣòro àti nọ́mbà ìṣẹ́ 080 nọ́mbà bàbá nìyẹn o 080 57 01 24 87 ẹ bá mi pèlè ẹ̀kan sí torí Ọlọ́run 080 57 01 24 87 ẹ wá dákun gbogbo yín lẹ́mọ táàmù tí alẹ́ jẹ́ níbí wákàtí 7 sí wákàtí 8 ìgbòmí wà tàjẹ́ wákàtí kan níbẹ̀ láàrin wa ìgbòmí wà tàjẹ́ wákàtí 7 síra àwọn nígbà tí àbá wà láàrin. Good morning, good afternoon, good evening according to your time in your area there. Adewale Abdulrasaq Sokoti is my name. The product you are seeing here belongs to my biological son. This is my biological son product. What I am putting on the cap is part of his handwork. He's a graduate. He decided to be a fashion designer after his graduation. So
The only thing you, as my friend, as my comforter, as my follower, the only thing you can do to assist me, part of what you can do to assist me, is to patronize my son. This is what he decided to do, and I have to support him. Please support my son. God will bless you. Thank you very much. So, mo fẹ́ kẹ́ ẹ mọ táìmù tẹ́lẹ̀ pé àwọn bàbá wa tí mò ń mú wá sí ojú ìwòran yìí, mo fẹ́ kẹ́ ẹ mọ táìmù tẹ́lẹ̀ pé wọn kì í ṣe pé ẹ máa fi fóònù jí wọn lóru wà tẹ́ bá ti mọ̀ pé wọ́n ti máa sùn Nàìjíríà kálukú yín náà ẹ mọ ibi tẹ́ wà ẹ lè mọ distance tó wà láàrin ibi tí ẹ wà àti ibi tí bàbá wà. Bàbá wo mo wá fẹ́ kẹ́ ẹ bá mi fi ẹnu àṣẹ wípé oyè yìí kò síbi tí wọ́n ti ń jẹ ju bíi lọ. Orí yín ló dẹ̀ wà lónìí, àṣẹ oyè yẹn dẹ̀ ń bẹ ní ẹnu yín. Mo fẹ́ kẹ́ ẹ bá mi fi ṣe àdúrà fún gbogbo àwọn ọmọ wa tí wọ́n wà nílé òkèèrè nílùú òyìnbó káàkiri ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, gbogbo ọmọ Yorùbá, ẹ bá mi ṣàdúrà fún wa ká má gbókù ọ̀kankan wálé nínú àbáwá, ẹ bá mi ṣàdúrà fún wa. Èmi Tajudeen Ismail Babalado of Yorùbá mo ń ṣàdúrà fún àwọn ọmọ wa tí wọ́n ń bẹ ní ìlú òkèèrè, àwọn tí wọ́n ń bẹ ní ìlú òyìnbó, àwọn tí wọ́n ń bẹ ní Canada, àwọn tí wọ́n ń bẹ ní Germany, àwọn tí wọ́n ń bẹ ní Amẹ́ríkà káàkiri ibi èrè ni wọ́n gbà lọ Ọlọ́run yìí wọ́n rere òkú. Àmín. Orí ilẹ̀ ni wọ́n gbà lọ wọn ò ní bá abẹ́rẹ́ wálé. Àmín. Wọn ó kéré oko sọ́hùn wọn ó sì tọ́ kéré oko wálé. Àmín. Ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run wọn gbọ́dọ̀ àwọn òòṣà tí wọ́n ń bẹ nínú ìlú Ṣakí Ọlọ́run ní jẹ́ kí wọ́n sì ṣe lọ́wọ́. Àmín. Ọlọ́run wọn gbọ́dọ̀ ológun Àṣàbàrí Tápàjàgbàwú Àgànrẹ́lé Àgànrẹ́nkó Ọ̀kẹ́ ayé Ọ̀kẹ́ ọ̀run Ọbàtálá Ọ̀fàkálẹ̀ ìgbọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kí wọ́n kéré òkú dé. Àmín. Ọlọ́run ní jẹ́ kí wọ́n rárìn rà. Ọlọ́run ní jẹ́ kí wọ́n rin àrìn sọ́nù. Lọ́lá àwọn tó nílé ayé, lọ́lá àwọn tí wọ́n kólé ayé lọ́wọ́, lọ́lá Ọ̀kẹ́ ayé Ọ̀kẹ́ ọ̀run Ọlọ́run ní jẹ́ kí wọ́n sìn rìn òun yóò rí bẹ́ẹ̀ yóò ṣẹlẹ̀. Ẹ̀yin diaspora, àwọn bàbá yín lẹ̀ rí díẹ̀díẹ̀ yìí o, tá a mú wá sí ojú ìwòran yín. Ẹsẹ̀ kùdù sí. Ní sí ẹ̀ṣẹ́. Àwọn tó da. Ẹ ti bẹ́yìn láàṣà. Adúpẹ́ o. Bálẹ̀, odò yẹn ni. Odò yẹn nìyí, ẹnu ọ̀nà àbáwọlé rẹ̀ ni. Bàbá wọnú sílé. Ẹnì tó báyìí ká tọ́lá àwọn èèyàn mi tẹ̀ ń bá sọ̀rọ̀. Táwọn yàrá bá wọlé sínú ó ní yàrá pálọ̀. Yàrá ń bẹ ń bẹ pálọ̀ wà ń bẹ. Níbí? Nínú òòlù. So ibi tí wọ́n máa ń gbé aṣọ ibi tó máa ń gbé aṣọ sí fún wọn lélẹ́yìí. Ẹgbẹ́ wọn ń gbé aṣọ sí fún wọn ní ẹnu ọ̀nà àbáwọlé ẹ̀ nìyí. So tá a bá yìí ti parí ìnáwó tán, a tún gbé kalẹ̀, òun náà ni wọ́n ti gbé ìkẹlẹ̀ wọlé lọ. Àwọn èèyàn yẹn máa ṣàìdá o. Àwọn èèyàn máa. Bàbá. Ṣé yàrá pálọ̀ nǹkan kan wà nínú ẹ̀ bí? Ó wà nínú ẹ̀ ní ó wà nínú lọ́hùn. Wọ́n ní igbá nìkan náà fi. Igbá là máa fi ń bù ẹni tó gbọ́dọ̀ fi pàànà bù. Tí ẹ bá fi pàànà bù. Tá a bá fi pàànà bù yóò gba pàànà ni yóò fi lẹ́nu ara ẹ̀ wájú ni. Odò yìí o. Ẹ̀yin ọmọ Yorùbá, gbogbo tá à ń sọnù lélẹ́yìí o, gbogbo tá à rí mọ́ táwọn ọmọ Fúlàní kan fi mọ́ wá fi àṣà àti ìṣe tiwọn kọ́ wa lẹ́kọ̀ọ́ òun lẹ rí yìí o. Odò tí
baálẹ̀ sọ fún mi wípé odò yìí gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ ọmọ Ṣakí ń bí tó bá fẹ́ ṣe ìgbéyàwó tó bá fẹ́ ṣe ìnáwó odò yìí á fún wọn ní aṣọ á fún wọn ní gold á fún wọn láago á fún wọn ní gbogbo ẹ̀ṣọ́ ibi tí ó gbé sí fún wọn rèé wọ́n dẹ̀ gbé ń bẹ̀ tí wọ́n bá tún ti wá lọ tí wọ́n bá ti lò ó tán wọ́n sì tún papọ̀ wọ́n tún wá gbé yóò gbé nǹkan rẹ̀ àmọ́ bí ṣe ń fọ̀ àmọ́ bí ṣe ń dry clean ẹ̀ àmọ́ bí àwọn góòlù yẹn bí wọn ò ṣe bàjẹ́ bámi o omi sì wà nínú ẹ̀ báyìí. omi bẹnu ẹ rí pé tẹ bá wọ ẹ rí pé. mo ní pé wo ibi ìrìn gan. omi bẹnu nínú òhòrò rẹ lẹ inú bẹnu yàrá pálọ̀ rẹ yàrá ń bẹ pálọ̀ wà ń bẹ. tọ ẹyẹ yẹn mi bàbá ẹ dákun torí Ọlọ́run ó kù kan tẹ́ mọ̀ mi débẹ̀ o. mo gbọ́ pé bàbá tó bí yín wọ́n ní wọ́n lasẹ̀ máa pátá nìkan omi dẹ̀ bẹ̀rẹ̀ sí ní yọ̀ ń bẹ̀ omi yẹn sì ń ṣe dèní wọ́n ní bí ó sì sọ máa sun títí ayérayé nù. ọ̀rọ̀ kì í lórúkọ bàbá ẹ̀ mọ̀ mi débẹ̀ torí Ọlọ́run ẹ jọ. kò ní sí ọ̀rọ̀ ẹ bomi bẹ̀ gẹ́gẹ́ bá débẹ̀ nísì ẹ bomi bẹ̀ táwọn èèyàn yóò ti tó bá bẹ̀ tí wọ́n mọ̀ ọ̀rẹ́ tí wọ́n mọ̀ ọpọ́n tí wọ́n mọ̀ dèsùn ẹ̀ kò ní gbẹ. wọ́n dẹ̀ fi ẹsẹ̀ ni wọ́n dẹ̀ fi. ẹsẹ̀ ni bàbá mi fi jẹ́lẹ̀ gbé omi sì sẹ́ ń bẹ̀ òun àti ìyàwó rẹ̀ kí ni wọ́n jọ ní awọ́ bomi fún mi bomi fún ọ bínú ṣe bí bàbá yìí ni lọ́ba fẹsẹ̀ jìnlẹ̀ lórí àpáta omi ṣe sẹ́ni omi ọ̀gbẹ́ títí láyé mọ́ di bá ń ṣe sọ yìí. Olúwa o. tá a mú yín débẹ̀. ẹ jẹ́rìí bá mi ojú òní tì yẹn ẹ ṣeun. ó gbà o. ibi odò tí bàbá yìí bàbá wa tó fẹsẹ̀ jilẹ̀ omi sẹ́ẹ̀tì ẹ̀rù kórè àpáta ní gbogbo ó dé àpáta yẹn. wọ́n fẹsẹ̀ jilẹ̀ báyìí omi sẹ́ẹ̀tì wọ́n ní awọ́ pẹ̀lú ìyàwó rẹ̀ lọ́rọ̀. wọ́n ní awọ́ pẹ̀lú ìyàwó rẹ̀ pẹ̀lú ìyàwó yẹn lọ́ba fẹsẹ̀ jilẹ̀ omi ṣiṣẹ́ ní. níbi ibà lórí àpáta. bàbá òdi wo orí àpáta yìí jẹ́ ká yé rì. tójó fi jẹ́ ní ìtumọ̀ ẹ̀rí step táwọn. mo dẹ̀ gbọ́ pé omi yìí tó ń ṣe oríṣiríṣi ìwòsàn wọ́n ní tí èèyàn bá rọ́mọ bí wọ́n bá rọ́mọ wọ́n máa ń lo omi ìgbà yìí. wọ́n máa ń lò yóò sì òkú tèmi wá fẹ́ mọ̀ tí mo fi ẹ má bínú mùsùlùmí ní mùsùlùmí lòun ẹ má bínú ẹ tó máa ń bà mí lẹ́rù ni pé tí wọ́n bá ní èèyàn oyún ní gbogbo alamọ̀ kò ní burúkú gómìnà owó ọjọ́ tó kọ́ ṣùgbọ́n wọ́n á fún mi lọ́wọ́ àwọn tó bá mú yóò dùn àti ìdẹ́lẹ́bọ lọ́dọ̀ àwọn mùsùlùmí àti kìrìsìtẹ́nì tó ń kó bá ìgbésí ayé wa nìyẹn náà tó bá mu omi yẹn kì í ṣe pé omi yẹn ló máa di ọmọ ṣùgbọ́n gbogbo ohun tó ń jẹ́ ìdíwọ́ ìdìnà nínú omi yẹn á lọ ṣiṣẹ́ lórí ẹ̀ á correct ẹ̀ á flush tó bá yẹ kó flush jáde ohun tó ń dènà ọmọ àbò tó ń dènà oyún yóò wá kúrò mẹ́ problem tí mo ní ni pé láàrin àwa mùsùlùmí ẹ̀kọ́ là ń ṣe èmi ò ní yé sọ̀rọ̀ ẹ̀ tó bá wù kó gbọ́ ẹ̀ tó bá wù kó má gbọ́ gbogbo ilẹ̀ Yorùbá pátápátá gbogbo nǹkan ìṣẹ̀ǹbáyé tá a ní pátápátá ni màá fi ayé ẹnìkan tí ó wàá sọ wípé kò rí bẹ́ẹ̀ mọ́ òun náà wàá lọ ṣe tiẹ̀ yóò wàá ṣàlàyé tí gbogbo ń tà ń sọ yìí tí ò fi rí bá a ṣe ń sọ nígbà tó jẹ́ pé àwọn àrọ́mọdọ́mọ ni wọ́n ń sọ ìtàn bàbá wọn tẹ́lẹ̀ kan máa dìde tó wọ́n máa ní kò rí bẹ́ẹ̀ irú àwọn èèyàn yẹn èmi expect wọn ó ní odò yìí lẹ́rí omi ò lè gbẹ́ ń bẹ̀ ẹni pé wọ́n ń gbọ́ sínú kìnìún ni wọ́n dè sùn ẹ̀ sẹ́ni pé wọ́n dè sùn ẹ̀ so inú àpáta orí àpáta dẹ̀ ní gbè kì í mo jẹ́ ká rí dáadáa kó rí àpáta nílẹ̀ ilé yẹn
orí àpáta gidi pọ́nbélé níbi tí bàbá yẹn gbẹ́sẹ̀ lé tó wá di pé omi wá ṣe ń bẹ̀ tán fi láti ayédáyé tí wọ́n ti wá ń pọn omi yẹn tí ó sì gbẹ̀dẹ̀ ní táwọn yẹn sì ń dèsùn ẹ̀ títí dọ̀la tí ó sì ní gbẹ láéláé torí ìwòsàn la fi ń ṣe nílẹ̀ Yorùbá ẹ̀yin èèyàn mi ẹ̀ tún máa bá wa bá lọ.